Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ọ̀dẹ̀ òdùbí, àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ tìra o. Bàbá Tinubu ti fọ́gbà yànga o, ó ti wá di yánpẹ́pẹ́ skátáskátá ẹ gbọ́. Bó ṣe jẹ́ kí bàbá Tinubu ti ṣe látijọ́ yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe yìí. Ìgbésẹ̀ tó jẹ́ kó ti gbé pátápátá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé yìí nítorí ṣe rí gbogbo ìwà ìbàjẹ́ tí wọ́n wù nígbà yẹn ó ń dojú ti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ gbé yín débẹ̀ náà lódìdí. Ǹjẹ́ ẹ ti gbọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn bàbá Tinubu ọmọ olódò idẹ ó mà ti ṣe ohun ribiribi. Ó ti ní ẹ wo ìbíǹbí ayé ẹ ló dá wáyé, ó wáyé pẹ̀lú ẹnìkejì tó túmọ̀ sí gbogbo ọlọ́pàá yálà ọlọ́pàá tàbí sójà tàbí navy tàbí mopo wọn ò gbọ́dọ̀ máa tẹ̀lé any politician tàbí olówó tàbí olóṣèlú kankan yálà olóṣèlú tàbí ìyàwó ẹ̀. Bàbá ti withdraw gbogbo ẹ̀. Wọ́n ní ṣe ní gbogbo àwọn security agent yìí gbogbo wọn la need lásìkò yìí because Nigeria is at war. Ó ti yé yín tí n bá ní Nigeria is at war. Bàbá Tinubu ti gbé ìgbésẹ̀ o. Ó ní ìwà pálapàla wo rèé, à ń pariwo agbésùmọ̀mí lọ́tùn lọ́sì síbẹ̀ àwọn wèrè kan gba mopo, wọ́n gba ọlọ́pàá, wọ́n gba sójà, wọ́n fi ń ṣe escorter, wọ́n fi ń ṣe VIP. Àwọn ará ìlú yẹn ta ló ń dáàbò bò wọ́n? Nonsense. Ta ló ń dáàbò bo àwọn ará ìlú bí kì í bá ṣe ìwà pálapàla bálabàla ìlú àpàlà? Èyí ló wá fà o tí bàbá Tinubu fi yarí tán tó ní ẹ fẹ́ gbọ́ mi ò gbọ́dọ̀ rí ẹni ọlọ́pàá tàbí sójà tàbí navy tàbí mopo lẹ́yìn olóṣèlú kọ̀ọ̀kan yálà pẹ̀lú ìyàwó wọn. Ṣé ẹ mọ̀ pé òfin yìí mo fẹ́ sọ pé ìgbésẹ̀ yìí ló dùdù. Ìgbésẹ̀ yìí ló dùdù. Bóyá ìyẹn gan tiẹ̀ bá fáwọn agbésùmọ̀mí gan láàyè láti jí àwọn olóṣèlú gbé torí kọ́ lè mọ̀ bí àwọn ará ìlú náà ṣe ń feel. Ẹ wá jẹ́ kí n gbé yín débẹ̀. Bóyá lẹ mọ̀ pé látàrí ìgbésẹ̀ tí bàbá Tinubu gbé yìí àwọn VIP sì ti sọ̀rọ̀, ìyẹn àwọn very important personnel, ìyẹn àwọn tó jẹ́ pé VIP láyé wọn special treatment ni wọ́n máa ń gbà. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ special treatment bí àwọn tó kó ọlọ́pàá kiri, àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n á máa kó ọlọ́pàá kiri tẹ̀lé ọmọ bíbí inú wọn, àwọn yẹn náà máa sáré bíi ọ̀lẹ́yọ̀. Now àwọn VIP ti bínú o. Wọ́n ní ìgbésẹ̀ tí bàbá Tinubu gbé yìí ó dàbí pé ó ti di okùn ẹ̀mí àwọn mú ni, ó ṣàfẹ́rẹ́ fún àwọn agbésùmọ̀mí. Wọ́n ní ẹ̀mí àwọn ò ní dè mọ́, ta ló fẹ́ máa ṣọ́ àwọn nígbà tó bá withdraw gbogbo ọlọ́pàá sójà mopo tó withdraw wọn tó kó wọn sẹ́yìn padà. Ẹ jọ̀ọ́ kí ni ó fi ṣe àrídájú wípé agbésùmọ̀mí ò ní jí àwọn gbé tàbí ẹ̀mí àwọn dè mọ́? Bàbá Tinubu ti fún wọn lésì. Ó ti jẹ́ pé wọ́n pé I'm less concerned, wàhálà yé yín nìyẹn. Ní ìgbà tí òun travel tóun rìnrìn àjò lọ sí ọ̀dọ̀ Barack Obama, ó ní ìgbà náà fúnra Obama odidi ààrẹ nígbà náà ex-president US, ó ní fúnra ẹ̀ ló ń gbé umbrella tó rìn, kò sí escorter, kò sí sójà, kò sí mopo, kò sẹ́ni tó tiẹ̀ bá gbé umbrella dání. Ó ní ìyẹn kan. Ó ní even Trump tá à ń sọ pé ọ̀gbà wà lórí ẹ̀ yìí, ó ní fúnra rẹ̀ ló máa ń dá umbrella ẹ̀ gbé. Ẹ ò lè rí kí gbogbo àwọn escorter yálà ní ìtani o tàbí ní fúnra rẹ̀ ló ń dá nǹkan ẹ̀ ṣe. Kí wá ló wá dé tí a wá fẹ́ para wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìgbà tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wa ọ̀mọ́ ló bá níwẹ̀ ohun tóun máa ṣe lòun máa ṣe, kò gbọ́dọ̀ sí any escorter tàbí mopo tàbí navy nítorí Nàìjíríà wà at war. Ẹ̀yin kó gba àwọn ilé iṣẹ́ ẹgbẹ́ tí àwọn aláìní yẹn, àwọn mẹ̀kúnnù yẹn, àwọn ará ìlú yẹn ta ló ń ṣọ́ wọn? Ẹ wo kí gbogbo àjọ wa
goronto kájọ wà yanto ká máa jọ gbàdúrà fún ààbò látọ̀dọ̀ Ọlọ́run. Inú mi kàn tiẹ̀ dùn pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá Tinubu gbé torí wípé ìgbésẹ̀ yìí àti ìrètí ẹ̀ ti pẹ́. Ẹ̀yin náà lọ wò, ẹ máa wo fọ́nrán mi níbi tí jẹ́ pé ọlọ́pàá ti máa gbé oúnjẹ dání fún ìyàwó olóṣèlú pẹ̀lú uniform lọ́rùn. What an embarrassment. Odidi ọlọ́pàá a máa gbé umbrella dání fún ọmọ olóṣèlú tó bí lọ́mọ, fún odidi baálé ilé tó níyàwó àtọmọlé. Àwọn a máa jẹ́ kó máa gàn tẹ̀lú pẹ̀lú ìyàwó olóṣèlú, débi pé àwọn ọmọ wọn gan máa rí àwọn ọlọ́pàá fín, wọ́n máa rí àwọn sójà fín nígbà tó ti mọ̀ pé bàbá àwọn ló ń sanwó. Ẹ wo bàbá Tinubu ní gbogbo ẹ ti dópin o, ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́, òní kọ́lọ́mú dọ́mù yẹ́ ẹ̀gbẹ́yìn níbi tá a bá dé yìí. Ẹ lè wá pariwo pé agbésùmọ̀mí jà síbẹ̀ kẹ́yìn máa lo ọlọ́pàá. Ẹ wo látàrí ìgbésẹ̀ tí bàbá Tinubu gbé yìí, inú àwọn ará ìlú dùn gan nítorí inú wọn dùn gidigidi láti gbọ́ wípé bàbá Tinubu gbé ìgbésẹ̀ akin. Ẹ wo bẹ́ẹ̀ ni wọ́n fara mọ́ ìgbésẹ̀ tí bàbá Tinubu gbé yìí. Wọ́n ní ẹ wo bàbá Tinubu bá àti ẹ̀ tì í lẹ́yìn ṣẹ́rí eléyìí tẹ́ ẹ ṣe àti tì í lẹ́yìn. Bẹ́ẹ̀ bàbá Tinubu tún wá dájọ́ ó ní ṣẹ́rí gbogbo ibi tí àwọn kọ́pà ìyẹn àwọn àgùnbánirọ̀ tí wọ́n máa ń lò yẹn, ẹ kó wọn kúrò ńbẹ̀, ẹ fún gbogbo ẹ ṣe training ground fún gbogbo sójà ọlọ́pàá gbogbo wọn, tàbí kí gbogbo wọn lọ sójú training kó lọ train so that wọ́n á lè dìde láti dáàbò bo ìlú káre ọmọ olódò ìjẹ. Yorùbá gbòòsà fún wa nítorí ọ̀pọ̀lọpọ̀ ńlẹ̀ fún wa sẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi, ẹ jẹ́ ń gbọ́ nǹkan tí àwọn ènìyàn mi sọ. Bẹ́ẹ̀ nìkan ni kí wọ́n fi àwọn ọmọ wọn kí wọ́n fi sí i, kí wọ́n máa ṣọ́ra wọn. Bẹ́ẹ̀ ni náà. Ẹ jẹ́ gbọ́ ohun tí Adéyẹmí sọ. Ó ní ẹ wò mo faramọ́ mo kéjì àbá tí bàbá Tinubu mú jẹ nítorí ó ṣe kó gbogbo àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn wọn yìí ìgbésẹ̀ gidi ni. Nítorí náà kí olúkálukú máa tọrọ ààbò lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ nìkan ni ìgbà tí àwọn aráàlú ń pariwo pé a nílò ètò ààbò, bẹ́ẹ̀ làwọn VVIP yìí wọ́n kó àwọn ọlọ́pàá fún ètò ààbò lọ́dọ̀ tiwọn. Ọlọ́run ti máa ṣe o fún gbogbo àwọn VIP wa yìí. Bí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ bí. Ìgbésẹ̀ bàbá Tinubu yìí dáa. Ẹ wo a ò ní rí jù báyìí lọ, ẹ bá wa like, a ó máa bẹ ọ bí ẹni bẹ́ṣu ni o, ẹ bá wa subscribe, àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ lọ o. Ẹ bá wa share, gbogbo ẹni tó bá láwọn ní dé ó mà láwọn ní dé bá láàfin kí n wípé ẹ bò kó lọ fáfà. Ó dàbọ̀. Yorùbá nation is the way.